A kú dédé àsìkò yìí, ìgbà yìí yóò tù wá lára lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lífẹ́lí náà ló ń dé sí ojúwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lífẹ́lí online TV. Lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ 21 oṣù kẹjọ ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lífẹ́lí TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti ní kò sí àwáwí mọ́ o fún akẹ́kọ̀ọ́ èyí tó ní lọ́kàn láti kàwé rẹ̀ lọ sí ìpele gíga tí í ṣe ilé àwọn ẹ̀kọ́ gíga fáfitì gbogbo ti ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè yìí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde látẹnu alákòóso fún ètò ẹ̀kọ́ eyín ọ̀mọ̀wé Maruf Ọlátúnjí Aláùsá, èyí tó fi ọ̀rọ̀ náà léde lópin ọ̀sẹ̀ tó kọjá, ṣe é lálàyé wípé gbogbo ètò ní ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu ló ti ṣe o lórí ètò kan tí wọ́n gbé kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ láti lè yá owó fi san owó ilé ìwé àti àwọn owó kékeré míì èyí tí wọ́n fẹ́ san fún ìkẹ́kọ̀ọ́ wọn, tó fi mọ́ àwọn owó tí wọ́n lè gbà fún oúnjẹ. Gẹ́gẹ́ bí Aláùsá ti ṣe alákòóso fún ètò ẹ̀kọ́ sọ ó ní ètò ẹ̀yáwó ọ̀hún èyí tó ń ṣe ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ NELFund ló ní gbogbo ìgbésẹ̀ yìí pátá ní ààrẹ Tinubu rí dájú wípé ó wà ní ètò láwọn ilé ẹ̀kọ́ gíga fáfitì gbogbo ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Nípa ìdí èyí, ó ní akẹ́kọ̀ọ́ èyí tó bá ti tọ́ bó ti tọ́ àti bó ti yẹ yóò rí owó náà gbà, léyìí tó jẹ́ pé yóò bọ́ sí dèdè owó ilé ìwé rẹ̀. Lẹ́yìn náà, àwọn owó tí wọn yóò san ní àwọn ààyè ìkẹ́kọ̀ọ́ wọn tí í ṣe dìpátímẹ̀ǹtì láwọn ilé ẹ̀kọ́ gíga, ó ní gbogbo rẹ̀ pátá lè tó wà fún, tó fi mọ́ owó tí wọ́n lè gbà láti fi ra oúnjẹ tí wọn yóò máa jẹ fún gbogbo ọdún tí wọn yóò lò láwọn ilé ẹ̀kọ́ gíga ọ̀hún síwájú kí wọ́n tó ṣetán o. Ó ní ààrẹ Bọ́lá Tinubu èyí tó gbé ìgbésẹ̀ náà rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti òbí tó fi mọ́ alágbàtọ́ ni kò ní ipá àti agbára láti rán àwọn ọmọ wọn lọ sílé ẹ̀kọ́ gíga fáfitì, ṣùgbọ́n tó jẹ́ pé ó wù wọ́n lọ́kàn láti ka ìwé náà láti ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí òbí tàbí alágbàtọ́. Ó ní ọ̀nà yìí jẹ́ ọ̀nà ìrọ̀rùn gbáà fún gbogbo àwọn irú ìdílé bẹ́ẹ̀. Nípa ìdí èyí, kò sí àwáwí mọ́ tàbí ẹjọ́ wẹ́wẹ́ o fún akẹ́kọ̀ọ́ èyí tó kọ̀ jálẹ̀ láti kàwé látàrí àìsí owó, nítorí wípé ibi ẹrù ti wúwo ní ìjọba àpapọ̀ lẹ̀ yìí ni wọ́n ti bá wọn gbé ẹrù náà. Gẹ́gẹ́ bí alákòóso fún ètò ẹ̀kọ́ eyín ọ̀mọ̀wé Maruf Ọlátúnjí Aláùsá bó ti fi ọ̀rọ̀ náà léde fún àwọn oníròyìn nílùú Àbújá, ó wá rọ gbogbo àwọn akẹ́kọ̀ọ́ gbogbo láti rí dájú wípé wọ́n fojú sí ẹ̀kọ́ wọn kí wọ́n sì kàwé náà. Bákan náà, kí wọ́n jìnnà sí ẹgbẹ́ òkùnkùn. Ó rọ àwọn ilé ẹ̀kọ́ gíga fáfitì gbogbo láti má ṣe màgòmágó dáwọ́rú o, kí wọ́n tọ̀ ọ́ bó ti tọ́ àti bó ti yẹ, káwọn akẹ́kọ̀ọ́ yìí kí wọ́n lè jẹ àǹfààní ètò ìyáwó ọ̀hún èyí tí ìjọba àpapọ̀ tí wọ́n gbé sílẹ̀. Ìtakò ọ̀rọ̀ ògúlùtù ọ̀rọ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní ba àwọn ẹgbẹ́ òṣèlú APC àti àwọn ẹgbẹ́ òṣèlú alátakò lórí báyìí látàrí àtúndìbò alálàfo èyí tó wáyé ní òpin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí láwọn ìpínlẹ̀ tó ń lọ bíi 12 ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, púpọ̀ nínú àwọn ẹkùn ìdìbò alálàfo ọ̀hún èyí tó wáyé láwọn ìpínlẹ̀ bíi 12 bíi ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ògùn, bákan náà ìpínlẹ̀ Anambra, ìpínlẹ̀ Kano, ìpínlẹ̀ Ọ̀yọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, èyí tó jẹ́ pé púpọ̀ nínú àwọn ìpínlẹ̀ àti ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ yìí ẹgbẹ́ òṣèlú APC ló rọ́wọ́ mú o. Ṣùgbọ́n àwọn ẹgbẹ́ alátakò pàápàá jù ẹgbẹ́ òṣèlú ADC àwọn ti padà sọ̀rọ̀ lẹ́yìn ìbò náà. Ẹgbẹ́ òṣèlú APC èyí tó jẹ́ wípé wọ́n tayò tí wọ́n sì jẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Adamawa ẹgbẹ́ òṣèlú PDP àwọn ni wọ́n rọ́wọ́ mú láwọn ìpínlẹ̀ méjèèjì yìí. Bákan náà ìpínlẹ̀ Kano ẹgbẹ́ òṣèlú NNPP, ìpínlẹ̀ Anambra ẹgbẹ́ òṣèlú APGA èyí ni wọ́n rọ́wọ́ mú nígbà tí ẹgbẹ́ òṣèlú APC jẹ lọ
ní ìpínlẹ̀ Ògùn àti àwọn ìpínlẹ̀ tó kù gbogbo. Ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú ADC látẹnu alukoro ẹgbẹ́ òṣèlú ọ̀hún ọ̀gbẹ́ni Bọ́lájí Abdullahi òun máa ń ló sọ wípé ètò ìbò tó wáyé yìí fi hàn wípé ìjọba àpapọ̀, àwọn ìjọba ìpínlẹ̀ tó fi mọ́ àjọ tó ń ṣe kò kárí ètò ìbò lẹ̀ yìí wọn kò ní ìgbáradì nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn kùdìẹ̀kudiẹ ló jẹyọ nínú àtúndìbò alálàfo náà léyìí tí wọ́n tún ti ṣe màkàrúrù nínú ètò ìbò ọ̀hún, èyí tó jẹ́ wípé ẹgbẹ́ òṣèlú ADC wọn ò ní ìbò kankan bí tí ń kó kéré mọ́tò nínú àwọn àtúndìbò alálàfo ọ̀hún èyí tó wáyé láwọn ìpínlẹ̀ 12, ṣùgbọ́n wọ́n ní látàrí màgòmágó tí wọ́n ṣe ló fà á tí wọ́n ṣe kó rọ́wọ́ mú, gẹ́gẹ́ bí Abdullahi tí ṣe alukoro ẹgbẹ́ òṣèlú ADC bó ti fi ọ̀rọ̀ náà bó ti fi léde fáwọn oníròyìn lánàá nílùú Àbújá lẹ́yìn àtúndìbò ọ̀hún èyí tó wáyé lọ́jọ́ Sátidé tó kọjá. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn gbajúgbajà obìnrin èyí tí máa ń jó lágbolé amúlòdùn ní orílẹ̀-èdè wa Nàìjíríà, èyí tí í ṣe ìyá ọmọ méjì tí wọ́n mọ̀ sí Káfì eyín Kàfáyàt Olúwatóyìn Ṣàfáù, èyí tí gbogbo èèyàn mọ̀ sí Káfì, ohun mà ń ló ti sọ̀rọ̀ pẹ̀lú bó ṣe kọminú o sí àwọn ohun tó ń ṣẹlẹ̀ àti àdójúkọ èyí tó ń là kọjá lásìkò yìí. Gẹ́gẹ́ bí Káfì ti sọ̀rọ̀ náà, arábìnrin oníjó yìí ni ṣé ẹni tó bá ti bímọ yálà lọ́kùnrin àbí lóbìnrin tí ò sí lábẹ́ ọkọ àbí tí ìyàwó ò sí nínú rẹ̀, èyí tí wọ́n pè ní single mother tàbí single father, ó ní ṣé wọn kì í ṣe ènìyàn ni tàbí wọn kò rí ayé tó dáa wá ni o. Gẹ́gẹ́ bó ti sọ di mímọ̀, arábìnrin oníjó ọ̀hún ti ṣe alájòtà Káfì ẹni ọdún 45 years ló ní nítorí pé òun jẹ́ ìyá ọmọ tóun ò sí lábẹ́ ọkọ. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ni wọ́n ń yà kúrò lọ́nà fún òun ní gẹ́rẹ́ tí wọ́n bá ti dẹnu ìfẹ́ kọ òun, ṣùgbọ́n tóun sọ òótọ́ láti má lè parọ́ fún wọn wípé ìyá ọmọ méjì lòun o. Ó ní ká tó wí ká tó fọ̀, ńṣe ni wọn máa gbọ́n bàtà àwọn fẹ́fẹ́ o tí wọn yóò jápa. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àdójúkọ yìí ló ń bomi ọgbẹ́ sóun lọ́kàn látàrí tóun là kọjá àti tóun ní ìgbàgbọ́ wípé púpọ̀ àwọn obìnrin tó wà ní ipò òun náà ni yóò máa larú nǹkan wọ̀nyí kọjá o, tó fi mọ́ àwọn ọkùnrin táwọn náà jẹ́ irúfẹ́ nǹkan yìí ń ṣẹlẹ̀ sí wọn ni wọn yóò máa la irú àwọn nǹkan wọ̀nyí kọjá. Ó ní báwọn ọkùnrin bá rò dáadáa wípé àwọn obìnrin ìyá ọlọ́mọ yìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ torí wípé ohun tó sọ wọ́n di ìyá ń dágbé, ó ní ó lè má jẹ ohun tí wọ́n lérò, tó sì jẹ́ pé púpọ̀ nínú àwọn obìnrin ìyá ọlọ́mọ tí wọn kò sí lábẹ́ ọkùnrin tá a mọ̀ sí single mother yìí ni wọ́n ní ohun àmúyangàn tí wọ́n ní ẹ̀kọ́ tó dáa. Púpọ̀ nínú wọn ló sì ní àfojúsùn tó dáa fún ọkọ tó ní lọ́kàn láti fẹ́ lọ́jọ́ iwájú àti wípé wọ́n ní iṣẹ́ gidi lọ́wọ́, ṣùgbọ́n tí àwọn ọkùnrin àwọn oníjìbìtì tí wọn kò ní ìfaradà tí wọ́n máa ń yàgò lọ́nà fúnrú wọn, ó ní bó ti ní lọ́dọ̀ ọkùnrin náà nù. Lákòótán nínú ọ̀rọ̀ Káfì, ó ní òun rọ gbogbo àwọn abiyamọ pàápàá jù àwọn single mother àti single father láti tẹpá mọ́ṣẹ́ o. Ó ní ìgbàgbọ́ tí òun ní wípé ilẹ̀ Olúwa kì í ṣú láì ṣe pé ìlérí rẹ̀ wá sí ìmúṣẹ. Ó ní láìpẹ́ láì jìnnà Ọlọ́run yóò ṣe ọkọ ti tòun tó máa fẹ́ òun fẹ́ bùkátà tí ó sì ṣe dáadáa sí òun
bákan náà àwọn ọkùnrin tó wà nírúfẹ́ ìwọ̀n yìí tí wọ́n ní ìpèníjà bẹ́ẹ̀ lọ́lọ́run yóò ṣe ògùn wọn tí ó bùn wọ́n ní ìyàwó alálùbáríkà èyí tí ò fẹ́ wọn fẹ́ bùkátà dọjọ́ alẹ́ láìsí kọlùńkọ̀họ̀ gẹ́gẹ́ bí káfí bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún. tó ẹyẹ èèyàn wa ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún mí nílé iṣẹ́ wa ilé ò nílé wa o ọ̀nà nínà wá Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín ẹ ṣeun gan ni o. ìròyìn fẹlifẹli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.